iye àti wọ́n rìmáǹdì mi mo ti rẹ́ni tó padà tó dé tó tún rẹ́rìn wọ́n ní kò pẹ́ tó lọ. now àwa ajínigbé yìí ntọ́ tí wọ́n débẹ̀ á gbọ́ ntọ́ bá débẹ̀ iye iṣẹ́ tí wọ́n ti ṣe iye tí wọ́n ń pín á gbọ́ wọ́n wá ní kí ló tún gbé dé tẹ̀ríntẹ̀rín ló fi ń sọ kì í ṣe sẹ́ẹ̀lì ọ̀dọ̀ wa ló wà o ọ̀tọ̀ ní sẹ́ẹ̀lì tó wà o. ẹ̀kọ́ tí mo fẹ́ sọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn iṣẹ́ kidnapping kì í ṣiṣẹ́ tí wọ́n ń bá lọ́wọ́ ọmọlúwàbí mo fi torí Ọlọ́run mo fi bẹ̀ wọ́n. a máa gbọ́rọ̀ lẹ́nu àwọn ajínigbé ọ̀hún o ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn. wọ́n kàn ṣeré wá sẹ́ẹ̀lì ọ̀dọ̀ wa torí ní táìmù táwọn èèyàn máa ń ṣeré lọ́gbà ẹ̀wọ̀n experience tí ọ̀dà ni o ṣùgbọ́n tó mi experience tó dáa ni tòró jẹ́ kí ìrírí mi kó tún kún sí i. now ọgbà ẹ̀wọ̀n wa ní Nàìjíríà à ń parọ́ pọ́n lé pé ní correctional center a lot of people mo meet ń bẹ̀ a lot of people mo mọ̀ ń bẹ̀ so ẹ̀kọ́ lèmi fi lọ kọ́ táìmù break yẹn wọ́n máa ṣí gbogbo sẹ́ẹ̀lì kalẹ̀ àwọn tó fẹ́ gbá bọ́ọ̀lù àwọn tó fẹ́ fọṣọ àwọn tó fẹ́ ra nǹkan wọn á láǹfààní àti rà á. excuse tí ò make sense ni pé kéèyàn sọ pé kò ṣiṣẹ́ tó ń fẹ́ ṣe lọ jẹ́ kí òun máa jalè tàbí kó wọn máa jiyàn gbé tàbí kó wọn máa ṣiṣẹ́ láabi. èèyàn bá ń yọ lẹ́dà ó ń búburú àmọ́ yọ òní tọ̀hún ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o àṣírí ti tú lára àwọn tí wọ́n lọ jí àwọn èèyàn lẹ́sìẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ ò bá sì gbọ́ láìpẹ́ yìí òun náà ni àwọn kan sọ ibi tí wọ́n ti ń sọ wípé níṣẹ́ ni wọ́n lọ fi helicopter kó àwọn ọmọ eyín ní tí àwọn agbésùnmọ̀mí gbé ní agbègbè Ògbómọ̀ṣọ́ nígbà náà níbi tí àwọn kan ti sọ wípé ẹ̀sùn aláàbò wọ́n lọ síbi kan tí wọ́n ń pè ní National Park níbi tí wọ́n sọ pé wọ́n ti yí wọn kó ẹ ò bá wá gbàgbé nínú ìròyìn kan tá a fi léde ní ìkànnì yìí àti èyí tó ń da orí ayélujára láàmú nígbà náà ó ní iléeṣẹ́ ọlọ́pàá ti sọ wípé àwọn ti rọ́wọ́ tó àwọn kan àwọn tó jẹ́ pé wọ́n dárúkọ wọn nígbà náà tí wọ́n jẹ́ afurasí tí wọ́n ń ṣiṣẹ́ fún àwọn agbésùnmọ̀mí ìyẹn nílẹ̀ Ìbàdàn nígbà náà bẹ́ẹ̀ ò bá gbàgbé níbẹ̀ ni wọ́n ti sọ wípé àwọn kan wà tí wọ́n máa rán lóúnjẹ o àwọn kan wà tí wọ́n máa rán jáde láti bá wọn ra gbá láti bá wọn ra wò nínú ẹ̀ náà ni iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó àwọn tá à ń wé yìí ibi tí wọ́n ti wá ń fọ̀rọ̀ pò wọ́n nífúnpọ̀ ẹ wo àṣírí wọn ti tú o àwọn tí wọ́n mọ̀ nípa ètò ìjínigbé ìrìn tó ṣe lágbègbè Ògbómọ̀ṣọ́ fọ́nrán ọ̀hún náà ni mo mú wá fún wa tí mo fẹ́ kí àjọgbádùn fọ́nrán ọ̀hún níbi tí wọ́n ti ń pa tàpá tẹnu jẹ́wọ́ pé wọ́n sì darapọ̀ mọ́ àwọn agbésùnmọ̀mí ọ̀hún nínú èyí tí Awíkókó ti wá ṣèwádìí ẹ̀ jẹ́ kí n má tàn yín ọmọ Yorùbá àtọmọ Yíbò náà lọ́pọ̀ jù nínú àwọn tí a gbọ́ pé wọ́n lọ ṣe agbódegbà fún àwọn agbésùnmọ̀mí yìí níbi tí gbogbo wọn ti ń jẹ́wọ́ bí kinní ọ̀hún ṣe rí a sì rẹ́ni tó ti ṣẹ̀wọ̀n rí nínú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ la rí ẹni tí ò tí ì ṣẹ̀wọ̀n rí nínú ẹ̀lẹ́ ti gbọ́ tí ọmọkùnrin kan sọ wípé ó ń darapọ̀ mọ́ wọn ní 2015 ẹni tá à ń wí ọ̀hún ó sì ṣẹ̀wọ̀n rí o kódà ìgbà tó bọ́ lọ́wọ́ ìjọba náà ló tún padà síbi iṣẹ́ tó ń ṣe láàárọ̀ ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ máa gbọ́ onírúurú tí àwọn ènìyàn wọ̀nyí ń wí báwo ni wọ́n sì bẹ̀rẹ̀ ìjínigbé náà níbo ni wọ́n bá ètò ìjínigbé dé Awíkókó wá sọ ìrírí rẹ̀ nígbà tó náà lọ bí ọjọ́ mélòó kan lọ́gbà ẹ̀wọ̀n nítorí iṣẹ́ tó ń ṣe àti nítorí nǹkan tó gbé dọ́gbà ẹ̀wọ̀n ó náà mọ̀ sọ rírí ẹ̀ nínú èyí tí wọ́n fi kíní ọ̀hún hàn wá àṣírí tú báyìí o àwọn tí wọ́n jẹ́ agbódegbà fún àwọn agbésùnmọ̀mí àṣírí wọn ti tú iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó wọn àti wá gba àwọn ọmọ báyìí ó ti wá dìrọ̀rùn nítorí pé ṣe ni wọ́n ń kà bí ẹni tó yíwọ́ fún wọ́n sì ṣàlàyé kíní ọ̀hún bí kíní ọ̀hún ṣe jẹ́ òní mo wá mú wá fún wa níkànnì yìí tí wọ́n fẹ́ ká gbádùn kíní ọ̀hún dọ́ba àṣírí ti tú àti ráwọn ọmọ tí wọ́n kó lọ sínú igbó lèsì ẹ̀lẹ̀ ó ti wá di ìrọ̀rùn báyìí nítorí pé àwọn tá jẹ́ agbódegbà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ tí wọ́n bá wọn ra agbára wo bá wọn repo àṣírí wọn ti tú o iléeṣẹ́ ọlọ́pàá sì ti rọ́wọ́ tó wọn òun ni mo fẹ́ ká lọ gbọ́n tí wọ́n wí níbi tí wọ́n ti tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ wò ó bó wá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbẹ́yìn jùlọ́lùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ ẹ wá mọ́ gbàgbé o láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ o ní ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já share rẹ̀ káàkiri káwọn èèyàn gbọ́ ọpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o iléeṣẹ́ ọlọ́pàá gbìyànjú àwọn tí wọ́n jẹ́ agbódegbà fáwọn agbésùnmọ̀mí wọ́n ti rọ́wọ́ tó wọn àṣírí wọn ti tú o wọ́n sì ti kà bí ẹni tó yíwọ́ fún ẹjá farabalẹ̀ gbọ́ kíní ọ̀hún lẹ́nu Awíkókó tó ẹ má gbàgbé o láti subscribe síbẹ̀ kẹ́ ẹ sì rántí láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ o ní ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò bí kíní ọ̀hún bá sì ṣe ń jábọ́ bí àpò ìrè àwọn oníjákè tí yóò di sí o ẹjá máa bẹ́tù ọ̀hún bọ̀. bọ́wọ́ ò bá sunlẹ̀ tí ò sun ẹnu ẹni tí ń jẹ́ máa yó ọwọ́ ò sunú àwo kò sun ẹnu èyí ó yó wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì like I said ó dáa ju kìtìkìtì wẹ́ ló lọ. now àwọn ajínigbé yìí ntọ́ tí wọ́n débẹ̀ á gbọ́
nǹkan bá débẹ̀ iye iṣẹ́ tí wọ́n ti ṣe iye tí wọ́n ń pín á gbọ́. But like I said, oríṣiríṣi nǹkan ni máa ń tìyàn débi nǹkan. Bóbìnrin bá jáde kó nílé ọkọ bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀ yọ sọ reason. Ó lè pọ́kọ òun ò tọ́jú dáadáa. Kò sí eléyìí tí ó sọ pé òun ọ̀mọ tó lè ń kúrò ń bẹ̀. Ó lè pọ́kọ òun ò tọ́jú dáadáa. Ó lè pọ́kọ òun yìí súnmọ́. Ó lè pọ́kọ ọmọ ń nà ó. Ó lè pọ́kọ òun ò tọ́jú àwọn ọmọ. Ó lè pọ́ òun ọ̀rọ̀ ọmọ bí fún un lọ́jọ́ ọmọ màtírìtì òun. Ó lè pọ́kọ òun fẹ́ yàwó léun. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ni Yorùbá fi sọ wípé ṣé la parọ́ mé ìbùsùn jẹ. Àkàndọ̀rọ̀ Awíkonko. Àwọn ajínigbé yìí àtàwọn akẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oró tí wọ́n ti mú báwọn èèyàn, ìyà tí wọ́n ti fi jẹ àwọn èèyàn, ìdààmú tí wọ́n ti kó báwọn èèyàn kò ṣeé máa fi ẹnu sọ. Ẹni ọkàn lọ́mọ búburú ò ní kàn wá ní ká jọ gbàdúrà. So like I said, ó là ń mọ́ fàfà ìdí igi là á bá ni wọ́n fi ṣe. Lílé tó túmọ̀ sí wípé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Kìnní kan ló wà, bọ́yá èèyàn ń fẹ́wọ́, bọ́yá èèyàn ń jínigbé, bọ́yá èèyàn ń wà láabi. Ọjọ́ kọ́jọ́ tọwọ́ bá ti bà á náà ni ó dá gbogbo tẹnu ẹ̀ lẹ̀. Ọjọ́ kọ́jọ́ tí wọ́n bá ti mú náà ni ó máa ka bòròbòrò, àṣírí kan kò sí ń bẹ̀ mọ́. Oríṣiríṣi microphone ni ó máa pàdé lẹ́nu ẹ̀ ńgbà tí wọ́n bá ṣàfihàn wọn. Ká wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kì í fojú aṣebi tí ń fojú aṣebi hàn. Tó yẹ jẹ́ wípé béèyàn bá ń ṣebi ọjọ́ kan náà làṣírí ó tú síta. Ńlá fi pé púrọ́kì níyì bí rọ́bà já ní tán ìtẹ́ ní mú wá. Pápápá ẹja sáré gbọ́. What was your crime? My crime that èèyàn méjì péré náà ni. èèyàn méjì lẹ kidnap. Ẹni òyìnbó kan àti journalist kan. Ibo lẹ ti kidnap òyìnbó yẹn? Ìbàdàn ni. We are working to. A lọ kidnap ni. So kidnap ni kidnapper ni. So àwọn la máa wà pẹ̀lú wọn nínú igbó. Tó bá ti gbé wá máa gbé fún wọn máa gbé wá fún wa máa wà pẹ̀lú ẹni yẹn nínú igbó. Ẹ gbọ́ sẹ́ táwọn ń ṣe báwọn kan bá ti lọ jíyàn gbé àwọn ni ó dúró tó ń tọ̀ sínú igbó. So àwọn Bọ́lájí àwọn yẹn ló máa lọ mọ bọ́ máa dẹ̀ ṣe gba owó. Tó bí ẹni mélòó tẹ́ ti pa? Àti pa ẹnì kankan. Gbogbo owó tó ń gbà yẹn kí láwọn kan tó fi ń ṣe? Kọ́lọ́run ṣàánú ni ìfàájì ni máa ń ṣe jù. Máa pe àwọn ọ̀rẹ́ mi, a máa lọ sí club, a máa lọ ṣe fàájì. Kọ́lọ́run. Torí bọ́ fẹ́ ṣe fàájì ó fẹ́ lọ club torí ẹ̀ ló ṣe ń wówó kíákíá náà ṣe jọ ń bá wọn jiyàn gbé wọn á béèrè ransom lọ́kàn wa a ní lọ́kàn pé Fúlàní nìkan ní jẹ́ àwọn èèyàn gbé ńlẹ̀ wa láì mọ̀ pé àwọn ọmọ wa gangan wọ́n pọ̀ nú ẹ̀. bí mo mọ̀ pé ṣé kidnapper ló ń ṣe bẹ́ẹ̀ mi lè bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan yẹn wá o pé mi ò fẹ́ wàhálà fún láìfù mi o ọjọ́ yẹn náà tó mú kọ́sítọ́mà wá fún mi máa ní kó gba 3,000 pé kí ni wàá ní owó yẹn kéré àti bẹ́ẹ̀ ló ti bá mi jà ní kò ti pè mí mọ́ láti ríra àfìgbà tí mo dẹ̀ ti dé rí ọlọ́pàá tó dé tó wá gbé mi ní pé mo ra oúnjẹ fún kidnapper máa ní àmì ò mọ̀ pé ọjọ́ tó ti sọ fún mi àtọjọ́ náà láti. ara wa náà ní ń ra oúnjẹ lọ fún wọn nínú igbó kálukú ti ní róò tiẹ̀ tó ń play kálukú ti ní percentage tiẹ̀ tó ń gbà nínú ransom. jàlá àti sọ pé mi ò fẹ́ wàhálà fún un láì fara mi ń pé torí mi ò ní bàbá mọ̀ kó sẹ́ni tó fi. Orúkọ mi Jacob Onokracy. Kí ni orúkọ? Jacob Onokracy. Ọmọ ọdún mélòó ni ẹ? 33. ọmọ 33 years. Ọmọ olúbo? Ọmọ Delta. Ọmọ olúbo? Ọmọ Delta. Delta State. Kí lóhun tó gbé ẹ débi? A lọ kidnap ni. So kidnap ni kidnapper ni. So àwọn la máa wà pẹ̀lú wọn nínú igbó. Tó bá ti gbé wá máa gbé fún wọn máa gbé wá fún wa máa wà pẹ̀lú ẹni yẹn nínú igbó.
tẹ bá sì wà pẹ̀lú ẹ̀ ńkọ́. so àwọn Bọ́lájí àwọn yẹn ló máa lọ mọ bọ́ máa dẹ̀ ṣe gba owó. ó ti tó bí ẹni mélòó tẹ́ ti pa. àti pa ẹnì kankan. ẹni mélòó lẹ ti gbé. bí èèyàn márùn lọ ti gbé wá nú ọdún yìí náà ni inú ọdún yìí náà ni àtijọ́ mo ti ṣe bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣiṣẹ́. ọdún yìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni. ó ti tọ́dún mélòó tó ti ń ṣe. mi ì lè sọ ọdún yìí ni. ó ti ń ṣe látọdún 5 bọ̀tẹ́ bá rí nírìísí ẹ̀ ọlọ́run ṣàforíjì wá stagafro láì mi ò rí yàtọ̀ kan dàbí alára nínú ìgbésí ayé wọn. ó túmọ̀ sí pé ọmọ pátán mọ́ náà tán náà ni wọ́n bọ́n ṣe ń pa ni wọ́n ṣe fi ń ṣe fàájì. God bless you sir, God bless you ma. bọ́n ṣe ń pa ni wọ́n ṣe fi ń ṣe fàájì nítọ́rọ̀ òfin bá kọ́bọ̀ lọ́wọ́ wọn ni wọ́n tó fi ń wà motivated láti ṣe sí i. kò síjọ́ tí wọ́n rò wípé ìwọ̀nba táwọn ṣe ti tó iṣẹ́ táwọn ṣe yìí ọ̀dà kì í ṣe iṣẹ́ tán gbọ́dọ̀ ká máwọn lọ́wọ́ kì í ṣe iṣẹ́ tán gbọ́dọ̀ mú àwọn nídìí ẹ̀. wọ́n wà motivated day in day out wọ́n dẹ̀ ń ṣe lójoojúmọ́ ọkàn wọn dẹ̀ balẹ̀ wọn ò tiẹ̀ rórí wọn ò ní lọ́kàn rí pé ọwọ́ pálábà àwọn lè ṣégi. mo ṣe bá wọn ṣiṣẹ́ o. ọdún 5. tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn bí èlò ni ìwọ máa ń gbà. ìgbà mi máa ń fún mi 600. 600,000. 600 what. 600,000. ìgbà mi máa ń fún mi ní 800,000. báwo ló mú tí iṣẹ́ kí ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ kó tó darapọ̀ mọ́ Bọ́lájí. iṣẹ́ oko ni mò ń ṣe. iṣẹ́ oko. bẹ́ẹ̀ ni. kí ló wá dé tó fi ṣiṣẹ́ oko mọ́ tó fi ń bá wọn jíyàn gbé. mo ń ṣiṣẹ́ oko yẹn náà lọ mo ìnáko náà mo lóko tí mò ń dá fún ara mi. ọmọ mélòó ti bí. ọmọ 3 ni. ṣiṣẹ́ kidnapping náà ló fi ń bọ́ wọn. irọ́ o kò ń ṣiṣẹ́ kidnapping o. ìyàwó ẹ̀ ń kọ́. ó wà. ṣé ìyàwó ẹ̀ mọ̀ pé iṣẹ́ kidnapping ló ń ṣe. irọ́ o kò mọ̀. iṣẹ́ ti bí mo ṣe sí ìyàwó. kí ló wá fẹ́ kíjọba ṣe fún ẹ báyìí. kíjọba ṣàánú mi. Can you imagine níbi tí máa ń bí mi nújù ń bẹ̀ nù gbogbo ṣe bí ṣe kà wọn ò ní rántí pé ó yẹ kẹ́nìkan ṣàánú àwọn o ńgbà tán bá bẹ̀rẹ̀ tán bá ń ṣe tí bá ń dùn mọ́ wọn o ńgbà tó ń bá wọn jiyàn gbé ẹ ṣàánú onítọ̀hún o tẹ́ fi ń gba ransom o ńgbà tó ń bá wọn pínwó ẹ ṣàánú onítọ̀hún o iye tẹ́ fẹ́ gbàlẹ́ ń gbà lọ wọn kẹ́ tó release àwọn ẹni ẹlẹ́ni ṣe release wọn pé ṣùgbọ́n ní ìsìn tọwọ́ pálábá ṣégi òun bẹ̀bẹ̀ fáánú kíjọba ṣàánú rẹ̀ Sẹ́ríkì Àdínì ni. ẹ̀já sáré wo ohun tí tó ṣẹlẹ̀ gangan. kọ́ ṣàánú mi kọ́ ràn mí lọ́wọ́ mi ní ṣe mi irú ẹ̀ ò ní wáyé mọ́. God bless you. sínkọ mi kò sínkọ tí wọ́n fẹ́ rí gbà nú ẹ̀ náà kíjọba ṣàánú mi. kí ló ti rí gbà ń bẹ̀ tẹ́lẹ̀. orúkọ mi ni Jacob Onokrese. Henry Gaga lórúkọ mi. ọmọ ológbó. ọmọ Delta State. Delta ló náà. ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ 29 years ni mí. 29. iṣẹ́ kí ló ń ṣe. iṣẹ́ bọ́ọ̀lù ni mò ń ṣe kórìdì kó mo darapọ̀ mọ́ iṣẹ́ kidnapper. kí ló wá gbé débi. iṣẹ́ kidnapper náà ló gbé mi débi. ó ní tó bá òtún tí bá wọn kidnap. ọdún yìí 2022 làwọn kẹ́nì wọ́n gbé kẹ́nì Ìjẹ̀bú àwọn Ifá ni wọ́n gbé èèyàn bíi 2 wá fún mi. so orí kẹta òun ni wọ́n fi mú wọn. ọdún 2023 mi ò ṣe nísìn mo fèsì iṣẹ́ mi. ọdún yìí ni mo ṣẹ̀ṣẹ̀ tún wá pè mí again. wọ́n yẹ̀ tẹ̀ darapọ̀ mọ́ àwọn èdè. mo ṣe yẹn ń bá àwọn Bíọ́lá. wọ́n ti introduce ẹ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti bá wọn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó drop ẹ̀ ó tó wá wò pé iṣẹ́ tó ń ṣe ò pé tó ó tó wá rí darapọ̀ mọ́ wọn. Can you imagine. àwọn Bọ́lájí ọdún yìí náà ni mo ṣe ń bá wọn ṣe. tí o bá ti lọ tó bá ti jíyàn gbé bẹ́ẹ̀ yẹn bí èlò ni wọ́n máa ń fún wọ. ìgbà míì máa fún mi ní 400,000 ìgbà míì 500,000 ìgbà míì dẹ̀dọ̀ máa fún mi ní 800. gbogbo owó tó ń gbà yẹn kí láwọn kan tó fi ń ṣe.
kọ́lọ̀ ń ṣàánú ni ìfàájì ni máa ń ṣe jù máa pe àwọn ọ̀rẹ́ mi a máa lọ sí club a máa lọ ṣe fàájì kọ́lọ̀ ń ṣàánú ni. ìyàwó ẹ̀ ń kọ́. ìyàwó mi wà. ọmọ mélòó ti bí. ọmọ ẹ̀yọ̀kan ni. ṣé ìyàwó ẹ̀ mọ̀ pé ó darapọ̀ mọ́ àwọn tó ń jiyàn gbé. rárá iṣẹ́ bọ́ọ̀ mi nìkan ló mọ̀ plumbing work iṣẹ́ bọ́ọ̀ mi nìkan ló mọ̀ pé mò ń ṣe kò mọ̀ pé mò ń ṣe irúṣẹ́ báyìí. ṣé ìyàwó ẹ̀ ti wá mọ̀ pé wọ́n ti gún ẹ báyìí. wọn ò tí mú mi wọn ò jẹ́ ń pè látọjọ́ yìí. kí ló korúkọ rẹ lẹ́ǹkan sí. Henry Gaga lórúkọ mi. Henry Gaga. kíjọba ṣe fún ẹ. kíjọba ṣíjú àánú wò mí tí bá bọ́nú ilé irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́. tíjọba bá jẹ́ kó bọ́nú eléyìí á jẹ́ pórí ìjọba ò gbénu. wọ́n ń jí gbé yẹn mélòó ni wọ́n ti pa ń bẹ̀. kò sẹ́nibọ̀dì tó pa wọ́n máa ń fẹ́ everybody lẹ̀ náà máa ń fi wọ́n lẹ̀. now ọgbà ẹ̀wọ̀n wa ní Nàìjíríà à ń parọ́ pọ́n lé pé ní correctional center ó ń correct àwọn èèyàn kan kò correct àwọn èèyàn kan nínú ọgbà ẹ̀wọ̀n ń bẹ̀ làwọn kan tún ti ní link tí wọ́n fi ń dọmọ burúkú sí me can state that categorically majority àwọn èèyàn bọ́n bá ti jáde ń bẹ̀ wọ́n ń di ẹ̀dá tuntun ṣùgbọ́n àwọn kan ń bẹ̀ ń bẹ̀ tó jẹ́ wípé iye àti wọ́n rìmáǹdì mi mo ti rẹ́ni tó padà tó dé tó tó rẹ́rìn-ín wọ́n ní kò pẹ́ tó lọ wọ́n wá ní kí ló tún gbé dé tẹ̀ríntẹ̀rín ló fi ń sọ kì í ṣe sẹ́ẹ̀lì ọ̀dọ̀ wa ló wà o ọ̀tọ̀ ní sẹ́ẹ̀lì tó wà o wọ́n kàn ṣeré wá sẹ́ẹ̀lì ọ̀dọ̀ wa torí ó ní táìmù táwọn èèyàn máa ń ṣeré lọ́gbà ẹ̀wọ̀n experience tí ọ̀dà ni o ṣùgbọ́n tó mí experience tó dáa ni torí ó jẹ́ kí ìrírí mi kó tún kún sí i a lot of people mo meet ń bẹ̀ a lot of people mo mọ̀ ń bẹ̀ mo lò 12 days so ẹ̀kọ́ lèmi fi lọ kọ́ táìmù break yẹn wọ́n máa ṣí gbogbo sẹ́ẹ̀lì kalẹ̀ àwọn tó fẹ́ gbá bọ́ọ̀lù àwọn tó fẹ́ fọṣọ àwọn tó fẹ́ ra nǹkan wọ́n á láǹfààní àti rà á so ó wọlé sọ́dọ̀ wa wọ́n wá ní alágbájá o tún dé ni ó ní bẹ́ẹ̀ la rí o ó ní ẹ̀wọ́ ẹ̀gbọ́n jàre kó wá síbí wẹ̀ kó wá sinmi ni kí ló tún gbé ọ débí ó ní rọ́bìrì ni o ó tún lọ ká onílé kan mọ́lé ó fọ́ ìsàlẹ̀ ó lóun fọ́ ìsàlẹ̀ wíńdò wọlé àwọn yẹn ka mọ́nú kìsìnì wọ́n bá tún arrest ẹ̀ wọ́n tún gbé lọ ilé ẹjọ́ wọ́n tún sá mẹ́wọ̀n ńgbà tó ti jáde tó ti lórí ọ̀fẹ́ àti jáde bọ́jàgbà bójókò àgbàro ni wọ́n mọ̀ ṣe ni mo fi sọ́njọ́ ní ìgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n ya ọ̀lẹ Benue làwọn èèyàn ti lọ mú ẹni tí yóò bá wọn roko wá Kotonu làwọn èèyàn ti lọ mú ẹni tí yóò bá wọn roko wá Kogi làwọn èèyàn ti lọ mú ẹni tí yóò bá wọn roko wá àwọn eléyìí máa gbé ọdún kan péré lọ́dọ̀ yín ra bàjáàjì ọ̀kadà fún wọn ẹni tí ń jalè tàbí tí ń jìyàn gbé yìí kí ló dé tí ọ̀gbọ̀nú oko kan lọ to the best of my understanding báwọn ọmọ Yorùbá fúnra lára wọn tí kì í bá ṣe tìgbéraga o táwọn náà bá bẹ̀rẹ̀ sí ní fi wẹ́lọ̀ pé ẹ dákun o àwọn oko tẹ́ ti máa wó níṣẹ́ ọdún yẹn o èmi náà lè ṣe o o lè ṣe kẹ èmi náà lè ṣe o wọ́n bá ti máa ra bàjáàjì fún mi tí wọ́n rọ̀ ọ̀kadà fún mi kì í ṣe pé o fẹ́ gbọ́ ọ̀kadà ní installment ọdún kan ló fẹ́ fi ṣiṣẹ́ ọ̀kadà wọ́n bá ti gbé fún ọ ó sì máa fi ṣiṣẹ́ ó sì máa jẹun ibi ò ní pa ọ́ mọ́. ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá fún akọ iṣẹ́ tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n mú but unfortunately Fúlàní nìkan la rò pé wọ́n ń jìyàn gbé kì í dẹ̀ tún ṣe kàyéfì fún ro wa tọ́ra àti mọ̀ wípé kò sẹ́yà tí ò jiyàn gbé Yorùbá pọ̀ nínú ajínigbé ọmọ Delta pọ̀ nínú ajínigbé ẹ̀yà Ìgbò pọ̀ nínú ajínigbé Haúsá ń jiyàn gbé Fúlàní ń jiyàn gbé kò sí ẹ̀yà tí ò jiyàn gbé so kò fi jẹ́ kélé ọjẹ́ kàyéfì dàbí alára ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n kó yìí ń lọ jẹ́ pé wọn ọmọ Yorùbá lọ́pọ̀ nínú wọn
ọmọ Yorùbá ńlọ́pọ̀ láàrin wọn láti wá ṣèyí sí Ọlọ́run. wọ́n béèrè lọ́wọ́ wọn owó tẹ̀ ń pín ń bẹ̀ kí lẹ fi ń ṣe, wọ́n láwọn fi ń ṣe fàájì tí ó bá yé wọn jẹ́. bẹ́ẹ̀ ni ń pé nǹkan tẹ́mi náà fi wò ìgbà tó sọ fún mi ní pé ìgbà tó lóun ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni pé tí n bá lọ sọ pé kọ́ má bàa pa mí ni mo ṣe wulẹ̀ sàn kankan pé ìgbà tó ti bá mi jà oníkálukú ti ń lọ ń lo ẹ̀ nìyẹn mi ò mọ̀. ọmọ Ìjẹ̀bú Ọ̀sọ̀sà ni mi. Ìjẹ̀bú Ọ̀sọ̀sà. ìjọba ràn mí lọ́wọ́ kọjọ kọyọ mi inú ilé mi ò mọ̀ pé iṣẹ́ yẹn ló ń ṣe iṣẹ́ bọ́ọ̀lù ló sọ fún mi kíjọba ràn mí. Joseph ló kún ẹnu mi kòrò. ẹnu rẹ̀ kòrò, ẹnu wèrè okòrò ńgbà tán jìyàn gbé tán pínwó, wọ́n ní ó sọ̀rọ̀ ní Joseph ló kọ ẹnu ń kòrò. wọ́n pè èèyàn wèrè ẹni ranjú, wọ́n ní Gàmbàrí ọ̀tá kìtì ò nílẹ̀ ilé àtàyè wọ́n ní ọ̀tá. 42 years. Iṣẹ́ kidnapping ló gbé mi dé. ọdún mélòó lẹ ti ń kidnap àti pọ́n mélòó lẹ ti kidnap. Èèyàn méjì péré náà ni. èèyàn méjì lẹ kidnap. ilé ọ̀lọ́ darapọ̀ mọ́ wọn. Àti journalist kan. ibo lẹ ti kidnap òyìnbó yẹn. Ìbàdàn ni. Ìbàdàn bẹ́ẹ̀ ni. journalist kọ́. Ìjẹ̀bú-Òde mi báyìí. ọdún wo lẹ kidnap wọn. Òyìnbó yẹn is to 2016. 2016. ó ti darapọ̀ mọ́ wọn ti pẹ́. 2023. ó ti darapọ̀ mọ́ wọn ti pẹ́ iṣẹ́ rò ló fún láti 2016. tó wá léèyàn mẹ́ta lè gbé. Mo sọ fún ọ pé woman kan ní owó lọ́wọ́ pé tí wọ́n bá gbé woman yẹn pé wọ́n máa rówó gbà lọ́wọ́ ẹ̀. ó sọ fún ọ pé woman kan lówó lọ́wọ́ tó bá gbé ọmọ àríwó gbà lọ́wọ́ ẹ̀. Can you tó bá imagine? gbé ńkọ́. So bàtà wọn àgbẹ̀ wọn àgbẹ̀ lọ. So bàtà máa di ọjọ́ kẹrin tó ń gbé woman yẹn lọ ni wọ́n bá pè mí, mo bá sọ fún wọn pé ni wọ́n bá sọ fún mi máa bèèrè pé báwo dẹ̀ ni ó wá ní pé woman ní 7 million naira ní òun ní lọ́wọ́, wọ́n á ní pé kí wọ́n gba owó yẹn lọ́wọ́ wọn bẹ́ẹ̀ pé àwọn náà ti gbìyànjú tó, wọ́n máa sọ pé kí wọ́n gba owó yẹn bẹ́ẹ̀ pé àwọn náà ti gbìyànjú tó, wọ́n á ní pé àwọn ti gbọ́. So ìgbà tó máa di ọjọ́ kẹta so ni ó bá pè mí pé àwọn ti gba owó yẹn, so kó wá bá àwọn ní Ìjẹ̀bú-Òde, so wọ́n á lọ bá ní Ìjẹ̀bú-Òde, so òun ló wá fi fún mi ní 700,000. èló ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀. 7 million náà sọ fún mi pé àwọn gbà. ẹ̀yin mélòó ni tẹ́ fi. àti mo dé bíbá yìí ni mo gbọ́ pé ó ní 12 million wọ́n gbà. so èló díẹ̀. nígbà yóò imagine ajínigbé tó ń dùbò ara wọn, wọ́n tó ń chíìtì ara wọn, wọ́n gba 12 million, wọ́n ní 7 million làwọn gbà, àwọn kan ti kọ́kọ́ rẹ́ 5 million sẹ́gbẹ́ kan. ń bo nílé ayé yìí ń lọ, òótọ́ sọnù, kò sí nǹkan táwọn èèyàn fòótọ́ ṣe nílé ayé. nínú 12 million ẹ kó 7 million kalẹ̀, 7 million ẹ tó ṣàǹṣàkúṣà, ẹ tó mú business tó múṣẹ́ wá fún ẹ tó fún 700,000 naira. náà ò kí lè rí tó ń gangan wá jẹ́ ń bẹ̀ nísìnyí. obìnrin tó ojúwe pé lówó lọ́wọ́ yìí ká ní 7 million gan-an gbà lọ́wọ́ ẹ̀ tán wá fún wọn 700,000 naira. ṣé dá 700,000 naira so change ìgbésí ayé mánu yìí? ṣé 700,000 ni ó fi tánràn tó kó sínú yìí? kápẹ́ èèyàn tiẹ̀ jáde ń bẹ̀ o, kápẹ́ àwọn èèyàn lójú àánú o, àbíjọba lójú àánú ó síjú àánú wò wọ́n o. ó ní kí wọ́n lọ mu gàrí jọ́bi mélòó kan lọ́gbà ẹ̀wọ̀n, tàbí ó ní kí wọ́n jáde kan wá sanwó tánràn. ṣé 700,000 ni ó fi béèlì ara ẹ̀? àjọ èló ni àdéhùn yín pé ẹ máa gbà lórí ẹ̀. no kò sáàdé, ó dìpẹ́ndì lórí oye tó bá ti gbà present ni lónìí máa fi fún mi lówó. percentage. oye tó ṣe mélòó tẹ́ ti wá fún Bọ́lájí. ẹyẹ kan ìpínlẹ̀ náà ni. ẹyọ kan tó iṣẹ́ náà lè fi ń bọ́ ìyàwó àtọmọ. iṣẹ́ oko àti iṣẹ́ ẹja. oko wèrè wo, ẹja wèrè wo. bẹ́ẹ̀ni. àwọn èèyàn kan ń roko tó jẹ́ póko nìkan wọ́n fi soríire, àwọn èèyàn kan ń sin ẹja tó jẹ́ pé ẹja nìkan wọ́n fi soríire. owó tán ń cash in tán ń cash out lójoojúmọ́ lórí ẹja sísìn kò ń ṣe kékeré. majority àwọn èèyàn ló jẹ́ wípé ẹlẹ́dẹ̀ lásán wọ́n ń sìn tán fi soríire. ọwọ́ tí bá ti ń ṣiṣẹ́ yóò jẹun, ọwọ́ tó bá ti ṣe téèyàn bá ń roko. mo sọ fáwọn èèyàn wípé ká ní mi ò ṣiṣẹ́ tí mò ń ṣe yìí, àgbẹ̀ ni mo máa yà.
ebi kì í pa àgbẹ̀. Gbogbo ìgbà tí mo gbé lóko láyé mi pé mo gbé lóko, gbogbo ọjọ́ tá a bá lò lóko ìyẹn là á jẹ. Lásìkò òjò ìyẹn tá a jẹ ń bẹ. Bẹ́ẹ̀rùn bá ti dé, a máa wa iṣu jọ sórí àtàn àbí sórí ibi tá a máa kó sí. Ilé yòó lájẹ títí tíṣu mi ò fi jáde. Á jẹgùn, á jojú iṣu ọdún. Àtàtà jẹ inú oko láti rí. Ní tí mo mọ̀ tá a máa ń ra lóko lẹ́ẹ̀kọ̀ọ̀kan, òun náà ni tẹ̀ǹkó. Àtẹja dúdú, ẹja gbígbẹ un. Torí ijọ́ tí tàkúté ọ̀bá rí, tí wáyà ò rí, tá àrẹ̀ràn pa ńbẹ ńlá yìí sí. Ní tí mo tún mọ̀ tá a tó máa ń rà, òun náà ni àlùbọ́sà. Ní tí mo mọ̀ tá a máa ń rà náà ni iyọ̀ àti mọ́gí. Ńlá fi pé àgbẹ̀ ò gbin yọ̀. Excuse tí ò make sense ni pé kéèyàn sọ pé kò ṣiṣẹ́ tó ń fẹ́ ṣe ló jẹ́ kí òun wọn máa jalè tàbí kó wọn máa jíyàn gbé tàbí kó wọn máa ṣiṣẹ́ láabi. There are a lot of opportunities in this very country. Tá à ń sọ pé háàdì ó le nǹkan. Ẹ̀dá ń gbélé ayé. A lè má jẹun tó wù wá but à ń kí nǹkan kan bẹnu every blessed day. Ó lè jẹ́ pé from hand to mouth ni o, pé tá a bá ṣe àjẹ, àwa náà dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀. Torí gbogbo ń tá a nílò fédè Yorùbá ni wọ́n ti kọ́ wa náà ti fún wa láti bẹ̀rẹ̀. Wọ́n ní bòní ti rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ ni kì í jẹ́ kí babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run ní fi ń dífá ojoojúmọ́. Bóyá ọjọ́ kejì ọjọ́ tó lọ́ọ́ fẹ́ suspend ifá dídá bó tún di ọ̀run, bóyá ọjọ́ kejì lórí fẹ́ wá ọ wá la fi ń dífá ojoojúmọ́. Bá a ṣe àjẹ, àwọn ìyàwó wa ò lọ sọ́jà, wọn ò jẹun lójúmọ́, wọn ò bí wọn dá. But still eléyìí ò sọ wípé ká lọ gbégbá olè tàbí ká gbégbá jìbìtì. Kò sí excuse kankan. Tí n bá jẹ́ pé mo wà níjọba gẹ́gẹ́ bí governor tàbí president ló ní correctional center, federal government ló ní. Kí ni ntíjọba ní fáwọn tó ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n gan-an? Ṣé ẹ fẹ́ kí wọ́n kú bẹ́ẹ̀ ni? Àwọn tí ọjọ́ ẹgbẹ̀ wọn bá ti súnmọ́, oríṣiríṣi opportunity ló wà lọ́gbà ẹ̀wọ̀n gan, oríṣiríṣi iṣẹ́ ọwọ́, vocational training ńlọ́wọ́ à ń bẹ̀, wọ́n ṣe seminar lọ́gbà ẹ̀wọ̀n, wọ́n ń kàwé lọ́gbà ẹ̀wọ̀n fáwọn tó bá ní interest. Open university ọ̀pọ̀lọpọ̀ ní lọ ọgbà ẹ̀wọ̀n náà wọ́n dẹ̀ wà, wọ́n dẹ̀ ẹ̀mọ́bìnú wọ́n dẹ̀ ń graduate ń bẹ̀. Ṣùgbọ́n ni tójú kòkòrò ti wọ̀ lójú tẹ́lẹ̀ wọn ò ní lè fílẹ̀. Wọ́n ti máa dùn láì jẹkújẹ, kán fẹ́ jẹ síbi tí wọn ò ṣe sí, kán fẹ́ ká níbi tí wọn ò gbìn sí, kán fẹ́ kórè níbi tí wọn ò ti lọ́gbìn. Ẹ wá sọ sẹ́ ìjínigbé ẹ̀sọ́ di ẹ̀yàn láàyò. Níbi tí wọ́n ń gbé àwọn ẹni ẹlẹ́ni sí ni concern mi, nǹkan ń fáwọn ẹni ẹlẹ́ni jẹ ni concern mi, problem táwọn ẹni ẹlẹ́ni ń face, ìdojúkọ tó ń kojú kan tó lè rówó ṣàjọ ni concern mi. Majority ẹ̀ ń tẹ̀ ń fọkàn sí pé lówó lọ́wọ́ ò lówó lọ́wọ́, ó manage life ẹ̀ lẹ́ẹ̀fí mọ́. I do tell people wọ́n máa ń fojú overrate èèyàn. Kéèyàn orí rù mí nìsín kó sọ pé mo lówó lọ́wọ́, ṣé ṣe bí ìgbà téèyàn kàn fi ìyà jẹ èèyàn ni? Kò ní jẹ́ kẹ́ni tó fẹ́ ṣe lúwàrẹ̀ lórí ó ṣe lúwàrẹ̀ lórí. Ìmọ̀ tó bá ti rí tó rìfáàsì mọ́tò jáde wọ́n bìlì ìpòwò ń bẹ lọ́wọ́ ẹ̀, wọ́n mọ̀ pé mọ́tò tó ń gbé jáde ọlọ́mọdé táyà rẹ̀ ọ̀fọ́ ni o, tó bá fọ́ ibẹ̀ ni ó sùn. Torí pé màmá yẹn ń gbé mọ́tò kọjá, ìyàwó yẹn ń gbé mọ́tò kọjá, màmá yẹn ń gbé mọ́tò kọjá, kò túmọ̀ sí pé ó lówó lọ́wọ́. Torí pé wọ́n ń gbénu ilé tó fine kò túmọ̀ sí pé wọ́n lówó lọ́wọ́. Wọ́n kọ́lé ńgbà tó orí ọ̀fẹ́ rẹ̀ wà kò túmọ̀ sí pé orí ọ̀fẹ́ yẹn wà lójoojúmọ́. Ẹ wá gbé ẹ kọ́kọ́ jẹ́ ń yà torí pé wọn ò rówó pé. Àwọn Yorùbá ni wọ́n wà considerate, tó wo ransom ọ̀bá pé yóò tètè tó wọn. Èló lẹ́ni kan gbà 10 million, èló wọn wá san, èló ni wọ́n lọ́wọ́ ńlẹ̀ 5 million. Owó lówó jọ sí o, ẹja kọ́kọ́ gbélé yìí náà o. Àwọn tí wọ́n ti gé wọn létí lọ́wọ́ ọ̀gbọ́n kankan, iye táwọn bá láwọn ó gbà ní. Àwọn sì ti ẹnu wọn ti fẹ̀, bẹ́ẹ̀nu wọn ò bá fẹ̀ wọn ò ní jiyàn méjì àbí mẹ́ta gbé kán máa béèrè 300 million naira, kán mọ wá fi 150 million naira bẹ̀ wọ́n níbi tí nǹkan tight sí.
bí èèyàn bá fún mi 150 million naira ń pè kẹ́nìyàn kan mọ̀ ṣe mí lóore mọ́ 150 million ẹ yọ̀ǹda ẹ fílẹ̀ fún mi ẹ má ṣe mí lóore kankan mọ́ mo lè ànáǹsì ẹ̀ pé 150 million yìí o tí n bá ti fi da gbogbo ohun tí mo fẹ́ dà láyé o ẹ má ṣe mí láàánú tẹ bá rí pé bí ń pa mí ẹ má fún mi lóúnjẹ ẹ má fún mi ń gààrí kán wá jiyàn méjì mẹ́ta gbé kán béèrè kán sọ pé kán ẹ̀sẹ̀ mọ́ fún 150 million naira bẹ̀ wọ́n so tí n bá wà níjọba gravity gbogbo àwọn nǹkan ilé mi ó máa rò papọ̀ tí n fi máa fìyà jẹ wọ́n. a máa gbọ́rọ̀ lẹ́nu àwọn ajínigbé ọ̀hún o ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn ibi àfojú òpó sí ọ̀nà ọ̀bá bẹ́ẹ̀ lọ mọ́ ìyẹn túmọ̀ sí pé ó kọ ẹbí tí ń sọnù láàrin ìran káàárọ̀ oòjíire very very unfortunate ó kọ ẹbí tí ń sọnù láàrin wa. Abi Ogun bá ń wò. ọmọ olóbo ni ẹ. Ọmọ Ìjẹ̀bú Ọ̀sọ̀sà. ọmọ ọdún mélòó ni ẹ. Ọmọ 29 years ni mí. kí ló gbé débi. Ọ̀rẹ́ mi ló gbé mi dé ibi báyìí. now ọmọ 29 years kí ló ń lé kí ni ń jó lọ́wọ́ tí ò fi jólẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì ó dájú kìtìkìtì wẹ́lo lọ kìtìkìtì wẹ́lo leléyìí. Babaláwo lèmi ń ṣe. Babaláwo lọ. Bóyá ìdíjọ́ kan nìyẹn ó pè mí tó ló máa mú kọ́sítọ́mà wá fún mi láti Èkó. Bóyá ìdíjọ́ kan nìyẹn bóyá pè mí ẹ̀ ń pé kí n bá òun oúnjẹ wá sí expressway mo wá bá ara oúnjẹ lọ. Ìgbà tó tún di bí ìjọ́ kẹrin ó tún pè mí pé n bá òun oúnjẹ wá mo tún wá bá ara oúnjẹ yẹn lọ. Ìgbà tó mi dẹ̀ bá ara lọ after that ó wá mú kọ́sítọ́mà kan wá fún mi wẹ́dà lẹ́yìn yẹn. Mo wá bẹ́ẹ̀ ni ṣe máa ń àṣà ìdìbò tí mo bá ẹ̀rọ oúnjẹ wá ń pa iṣẹ́ wò lẹ ṣe ń bẹ ló ṣe sọ fún mi pa òun ò lè parọ́ fún mi pé iṣẹ́ bọ́ọ̀wò lòun sọ fún mi tẹ́lẹ̀ pé òun ṣe ń gbóṣùpọ̀ òun ṣiṣẹ́ kidnapper máa ní pé ká ní mo mọ̀ pé iṣẹ́ kidnapper ló ń ṣe bẹ́ẹ̀ mi lè bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan yẹn wá o pé mi ò fẹ́ wàhálà fún láìfù mi ọjọ́ yẹn náà tó mú kọ́sítọ́mà wá fún mi máa ní kó gba 3000 pé kí ni ó wá ní owó yẹn kéré àtìgbà yẹn ló ti bá mi jà ní kò tí. ẹni tó ń jiyàn gbé tí wọ́n ń fún ní 400,000 naira 800,000 naira 700,000 naira ìjọ tó gba 1 million tàbí jù bẹ́ẹ̀ lọ kò sọ fún wa bó ló ṣe wá fúrú èèyàn bẹ́ẹ̀ ní 3,000 naira tí ó wàá jọ lójú 3,000 because customer tó rò kó mú wá kò mú customer wá torí àánú ṣíṣe o ó mú customer wá bọ́ yẹ owó ń tọ̀ ń lù ní jìbìtì bóyá ó rówó gidi gbà lọ́wọ́ ẹ̀ and who knows bóyá àwọn náà ló ń tọ̀ ń jìbìtì bóyá ó rówó gidi gbà lọ́wọ́ ń tọ̀ ń ṣùgbọ́n tó jẹ́ kó mọ̀ tó wá fún 3,000 naira 3,000 words àbí 300,000 ló ń sọ ni. Mímọ́lá àti ríra àfìgbà tí mo dẹ̀ dédé rí ọlọ́pàá tó dé tó wá gbé mi ní pé mo ra oúnjẹ fún kidnapper máa ní àmì ò mọ̀ pé ọjọ́ tó ti sọ fún mi àtọjọ́ náà láti jà láti sọ pé mi ò fẹ́ wàhálà fún láìfa ara mi ní pé torí mi ò ní bàbá mọ̀ kò sẹ́ni tó fẹ́ bá mi sáré ní pé mi ò fẹ́ wàhálà fún láìfa ara mi àtọjọ́ yẹn ló dẹ̀ ti lọ ní kò ti pè mí mọ́ láti sọ̀rọ̀ mọ́. ẹni babaláwo ni. bẹ́ẹ̀ni. àwọn olè wa ń ṣoògùn fún. àwọn tó ń ta ọjà ni mo máa ń ṣe oògùn fún àwọn tó ń ta ọjà ni mo ṣoògùn fún pẹ̀lú oríṣi ọwọ́ ni mo ṣe oògùn fún. bẹ́ẹ̀ sọ gbogbo wọn tó wà bẹ́ẹ̀ lọ sọ pé ẹ ti ṣoògùn fún àwọn gbogbo wọn kidnappers. mi ò ṣoògùn fún wọn rí eléègan fúnra ẹ̀ gan orílù kan ló bọ lọ́dọ̀ mi rí mi ò ṣoògùn fún rí. ìwọ tán borí lọ́dọ̀ ẹ ò lè borí ara ẹ ni ìwọ gangan tán borí lọ́dọ̀ ẹ orí ti ẹgún òṣùwọ̀n orí ti ẹgún ọ̀dá orí ti ẹgún ọ̀sọ́rí orí ti ẹgán takò ọ́ ẹni tí ń borí fún yàn orí ò gbé òun gangan Yorùbá sì lórí ló tá lásán bá ròkun ńgbà tó rí ń gbé níbo lòòsà wà orí mi ń bá mi jà mo po òòsà lẹ́jọ́ àṣé kò sóòsà tí bá ní jà láì sórí ẹni sáà nílò láti bọ́ ni sórí ìgbà tá a bá kóbì káta rí di nǹkan kan ká tó borí ẹni sọrí rẹ lọ́jọ́ ó ti bọ́ tọ́ ojú orí rẹ ó ti bọ́ gbé orí rẹ síbi tó dáa ó ti bọ́ má forí rẹ ro èròkérò ó ti bọ́ orí ńlá ló ṣe forí rẹ gbogbo tó lè mú wàhálà bálé ayé èèyàn yàgò fún ó ti sóore forí rẹ ó ti bọ́rí nù ẹni tán pẹran fún tán ni ó wá fi bọ́rí tọ́jà pé lẹ́yìn tó bọ́rí tán ó tún ṣàyọjú ràn sí ti ọ̀kan gbogbo tó lè mú ọ̀ràn sí lọ́rùn tó lè mú wàhálà dé bálé ayé ẹ̀ ní lé káàkiri ó sì ló ń bọ́rí kí wàhálà kí láǹfààní orí tó bọ́. mi ò lè
parọ́ mi ò ṣe oògùn kankan. oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ tó wà lẹ́yìn kọ́ta lónìí. èmi kọ́ ni mo ní kì í ṣe tèmi wọn gbà kankan lọ́mì gbà tó wá bá mi gan wọn bẹ́ẹ̀ ní ti oògùn lára mi èmi kọ́ ni mo ní mi ò ń ṣe gbogbo nǹkan bá ayílẹ́la ni mò ń lò òbíkẹ́ ni máa ń lò òun ni mi ò ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. kí lorúkọ nílẹ̀ kan sí. Àbí ògùn bá ń wò. kí lẹ fẹ́ kí ìjọba kó ṣe fún yín. kí ìjọba kan ràn mí lọ́wọ́ kó yọ mí kúrò ní kéésì torí mi ò mọ̀ tí n bá mọ̀ ni mi ò lè ṣe orú ẹ̀ kí ìjọba ràn mí lọ́wọ́ kó yọ mí kúrò ní ilé ìní mi ò láìkí irú nǹkan báyìí mi ò mọ̀ kí ìjọba àjọ kan ràn mí lọ́wọ́ mi ò mọ̀ pé ṣé bẹ́ẹ̀ ló ṣe ká ní mo mọ̀. àìmọ̀ kan jọba àìmọ̀ ipò ọmọ ọlọ́mọ jẹ ọmọ bò wọ́n ti fi lọ ó ti gbọ́ sétí. àtijọ́ tí mo ti mọ̀ náà ni mo ti bàjá pé mi ò fẹ́ wàhálà fún ara mi mi ò mọ̀ ní kíjọba àjọ kó ràn mí lọ́wọ́ mi ò mọ̀ pé iṣẹ́ yẹn ló ń ṣiṣẹ́ bọ́wọ́ ló sọ fún mi pé òun ń ṣe. gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ń ṣe àmọ̀ràn wo lẹ ní fún àwọn tó ń ṣiṣẹ́ irú iṣẹ́ tẹ̀ ń ṣe báyìí. àmọ̀ràn tí mo ní fún ọ ní pé tí èèyàn bá wá sọ́dọ̀ wọn kó béèrè iṣẹ́ tó ń ṣe dáadáa kó dẹ̀ ṣe findings ẹ̀ dáadáa tó bá ti ń pé iṣẹ́ ọwọ́ ènìyàn mọ́ kó tètè sọ fún àwọn agbófinró kó gbé tí ẹni ẹ bá padà kúrò mọ́ lọ́wọ́ agbófinró tí agbófinró bá ṣe investigation wọ́n á mọ̀ pé irọ́ lẹ́ni yẹn ń pamọ́. kí ló dé tí wọ́n náà sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló dé tó fi lu agbófinró pé iṣẹ́ tó ń ṣe níjọ́ tó ti sọ fún ọ tó ló ti bọ́jà kí ló dé tó lọ sọ fáwọn agbófinró ń gbé ọ̀rẹ́ mi o mò ń fura sí o iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀mọ́ o iṣẹ́ láabi ní í ṣe o ó jẹ́wọ́ fún mi o pé iṣẹ́ tó ń ṣe lélẹ́yìí o èmi náà ṣèèṣì lọ ránjẹ fún ni o gbogbo ilé ò ní kàn ọ́. àjọ béèrè ń bolẹ̀rù orílẹ̀-èdè yìí ti wọ́ wá tàbí kádẹ̀ tó ń sọ fúnra wa pé yóò di àmọ̀ràn bí ní Ọ̀yọ́ bá a bá láàmọ́ ibi tó ti wọ́ wá torí pé ojú láì nírú ẹnu láì níyọ̀ ẹ má ti rẹ́ ìkẹ́ ìyàwó ọdẹ ó yẹ kó mọ̀ pé kan ó tóbi jù kan lọ fẹ́ràn jíjẹ bá a bá ń tara wa lókù ebi àtìṣẹ́ pẹ̀lú ń tó ṣẹlẹ̀ yìí ọ̀kánjúlè ó pẹ̀lú ẹ̀ dáadáa because ọ̀pọ̀ nínú wa náà lè bí pa tíṣẹ̀ ṣẹ́ lábẹ́ bó ti wá wù kí ìṣe ọṣẹ́ wa tó a padà rántí orúkọ ẹbí a rántí orúkọ ìdílé wa pé orúkọ yìí o torí wa kọ́ ló ṣe bẹ̀rẹ̀ orí wa sì kọ́ ló ti bẹ̀rẹ̀ kò wá yẹ kó dópin láti orí wa kò yẹ kó parí sórí wa ó yẹ ká fi ilẹ̀ fún àrọmọdọ́mọ wa lóòótọ́. I'm not afraid that I cause problems, so I'm immediately Joseph mo fẹ́ kí ìjọba kan foríjì mi torí mi ò kàn kí ìjọba ṣáà foríjì mi. ó ń kọ̀wọ̀ gan lẹ́nu ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí ti darapọ̀ láti 2016 wá ló ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣé kán reintegrate ẹ̀yin náà sínú society kẹ́ẹ̀ tó máa jẹ́ ọmọ ọlọ́mọ gbé wàhálà máa wà Nàìjíríà o. fa àpá tó wà lọ́yìn ọwọ́ yín. òun ni ti journalist mo sọ fún pé a gbé ní Ìjẹ̀bú-Òde. ẹ ti lọ sí ẹ̀wọ̀n tèrè tẹ́lẹ̀ àbí. òun ni tòyìnbó yẹn. ṣé ẹ sájáde lẹ́wọ̀n ni. mo sọ fún pé mo lò bíi getting to 4 years ní ọ̀hún. can you imagine wọ́n ti arrest ẹ̀ rí ó lọ sẹ́wọ̀n ó lò bí ọdún 4 ń bẹ̀ dídé tí ó tún padà dé ó tún darapọ̀ mọ́ wọn padà alábàjọ ní òfìsí ńlé láti 2016 2023 nǹkan tó tún fi padà dé dídé tó tún padà dé nígbà tí ò lóko méjì tí ò lọ́nà méjì. mo kí nílé mo kí lóko mo kí lẹ́yìn òde lágbára Ọlọ́run ìbànújẹ́ òní kàn yín ibi òní kàn yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndọ̀rà Awikonko mo kí pẹ́ ṣe ẹ̀kú ojoojúmọ́ o mi ò ní wá yín tì lágbára Ọlọ́run ẹ̀yin náà ní wá mi tì lágbára Ọlọ́run mo kí pé ẹ̀kú iṣẹ́ ẹ̀kú àtàárọ̀ onílọ́jọ́ Wednesday ọjọ́ àánú ni àánú ọ̀wà yín rí àánú ọ̀wà wa rí àánú ọ̀wà gbogbo wa rí kò sí tí ẹ̀dá fẹ́ ṣe láyé tá à nílò àánú kò sí tá a lè dá ṣe láyé. I keep telling people you need grace, you need luck, you need opportunity. Eré ìje kìí ṣe fẹ́ni tó mọ̀ ẹ́ sá ogun jíjà kìí ṣe fún alágbára. Now ẹ má bínú mi ò mọ̀ bóyá ojú ọ̀rọ̀ lọ́dọ̀ tí wa lágbára Ọlọ́run ojú ayọ̀ náà ni ó máa rọ̀ ojú ìbùkún yóò sì rọ̀
ìlérí ìfẹ́ léyìí ta ò ní ìtura dídùn látọ̀dọ̀ olùgbàlà. òjò ìbùkún la ń fẹ́ ìrí ọ̀run sẹ́yìn wá ká ṣùgbọ́n òjò la ń tọrọ. so lágbára Ọlọ́run ojú ayọ̀ ní ọ̀rọ̀ délé wa. ẹ má gbàgbé lórí Facebook ẹ lè darapọ̀ mọ́ community mi láti subscribe sí owó péréte náà ni kù sẹ́ni mórí iṣẹ́ yá. Kò sí ẹni tó lè dálé ayé ara ẹ̀ sí like I said. Ọwọ́ ní ṣe onígbọ̀wọ́ ẹrù kó tó dórí. Eégún tó bá ní baba nígbẹ̀jọ́ ní jìjà gboro. Bẹ́ẹ̀ ni ijó ànìkànjó ní kọ́ni lẹ́sẹ̀ ijó àjùmọ̀jó ní gbayì. Òye yé mi páwọn èèyàn mi ti bá ń wọlé wọ́n mọ̀ bá mi pín program yìí ẹ mọ̀ jẹ́ ń wulẹ̀ fi eléyìí dá yín lágara. Good evening sir, good evening ma. Mi ò ní wá yín tí o bẹ́ẹ̀ ní wá mi tí o. Gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀ ṣe pàtàkì láti fi sòdiwọ̀n ìgbésí ayé wa torí tiwa nìkan kọ́ torí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa. Àwọn àlàyé táwọn tó bí àwa máa ń ṣe fún wa nípa iṣẹ́ láabi ìwà láabi tí máa ń lé wa jìnnà ń bẹ̀. Mélòó nínú ẹ̀ làwa tá a jẹ́ òbí lónìí ń sọ fáwọn ọmọ wa pé kò dáa. Mélòó nínú ẹ̀ làwa tá a jẹ́ òbí ń sọ fáwọn ọmọ wa pé kí wọ́n rìn jìnnà sí tàbí tá a mọ́ nítọ̀ wọn. Ọmọ yín ọ̀sàgbàfọ̀ ó ń kaṣọ wálé ẹ rójú olè ẹ̀ mọ́ ni. Ọmọ yín ṣe yahoo ẹ lówó ìran bàbá yín tó wà lọ́wọ́ èbó ní bá yín gbà. Àgbà tí ọ̀kẹ́ ń tọ̀ sọ̀rọ̀ yóò kẹ́ tán sáré. Àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ á kẹ́ tán sáré. Dádì ẹ ò mọ sẹ́tọ̀mọ́ yín ṣe ẹ̀dẹ̀ ń gbà mọ́tò. Ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wálé. Ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wálé. Ẹ rójú olè ẹ ò mú ní. Wọ́n wá nírọ̀ lè sáré fógún ọdún jẹ̀lẹ́ńkẹ́ ló tọ́ ba lọ́nà. Wọ́n lọ́jọ́ gbogbo ń tolè ọjọ́ kan ìnìtò lóhun. Eléyùn ni ọ̀rọ̀ àwọn ajínigbé yìí. Ọ̀nà tí mọ́lẹ̀ ẹ̀ka lẹ́sà ayére ti mú olóko wọn ńgbọ̀ ọ̀nà sì mọ́lẹ̀ táyéré mólóko. Kò sí nǹkan méjì ju kẹ́ bí ara ọ̀rẹ́ wọn kí wọ́n mọrú iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tán yàn láàyò. Àwọn tí wọ́n jọ jẹ́ ọmọ inú ilé kan náà kí wọ́n rí i pé orúkọ ọ̀ràn àwọn wọ́n bàjẹ́ débì kan bóyá wọ́n mọṣẹ́ tí wọ́n ń ṣe bóyá wọn ò mọ̀. Mo fẹ́ràn Yorùbá pọ̀ wọ́n ti ṣàpèjúwe gbogbo ìrìn àjò ayé wa. Àwọn baba ńlá baba wa ti ṣàpèjúwe rẹ̀ ọ̀rọ̀ tí ó bá mu. Wọ́n ní asáré lówó ń bẹ lọ́nà ogun apòṣẹ̀ṣẹ̀ lówó ń bẹ lọ́nà ọjà bọ́pẹ́ títí ń ó lówó olúwa rẹ̀ ń bẹ lábàtí jẹ̀sùnṣu. Ẹni tí ń jìyàn gbé ẹni tí ń jalè ẹni tí ń gbé sùmọ̀mí ẹni tí ń lé àjò owó káàkiri asáré lówó ni ojú ogun ló sì wà. Ẹni tí ń lé àjò owó káàkiri ó lè rówó ọ̀hún ó lè bákú pàdé. Ẹni tí ń gbé sùmọ̀mí ó lè jẹ lọ ó lè bákú pàdé. Ẹ ń fẹ́ lọ ká onílé mọ́lé ó lè jẹ lọ ó sì lè bákú pàdé. Sẹ́ńtì ń dẹ̀mí ọmọlàkejì ẹ̀ légbodò bọ́pẹ́ títí owó padà bá ru wọn náà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni táwọn èèyàn yìí kí n má dá yín lágara púpọ̀. Nítorí tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n àìsàn pé ó pè ọ́ dá lóhùn. Kò sí nǹkan tó ṣe mí ní ọwọ́ mo ṣe manage. Nígbà tẹ́ ẹ jíyàn gbé nìkan sí ọ lọ́wọ́ bóyá tẹ́ ẹ jí gbé ló gé ọ jẹ bóyá bí tẹ́ ẹ ti ń jà náà ti sá ọ lọ́wọ́. Ká ló ń ṣe oko rẹ ṣe bọ́wọ́ kan ló fi ń ṣiṣẹ́ oko tẹ́lẹ̀ kò sí tó ṣe ọ lọ́wọ́. Ká níbi tó ti ń roko ní ìsìlò pé Fúlàní ló gé ọ lọ́wọ́ ni o àbí bẹ́ẹ̀ ló ti fọwọ́ bẹ́ẹ̀ nǹkan o àbí ṣe ló ṣe mistake bẹ̀rẹ̀ lọ́wọ́ eléyìí ó dùn sọ. Ìgbésẹ̀ ìjínigbé yìí náà ló ti ní
ló ti ní jàǹbá ọwọ́. pẹ̀lú ìyàwó mi àtọmọ mi mo ṣe mánéjì pẹ̀lú wọn ọtí bàtí mi ò rọ́wọ́ fi ṣiṣẹ́ mọ́ ó ní mo fi. láti ìgbà tí ẹ ti rọ́wọ́ fi ṣiṣẹ́ mọ́ ṣebí ìyàwó yín mọ̀ pé iṣẹ́ burúkú náà lẹ́yìn ṣe tẹ́ fi rọ́wọ́ mọ̀ àtọ títí dá àsìkò ìyàwó yóò mọ̀. ọ ṣe mọ ni. ìyàwó tiẹ̀ ti mọ̀. ẹ̀kọ́ ni a fẹ́ kọ́ tó ń bọ̀ lẹ́yìn yín báyìí. ẹ̀kọ́ tí mo fẹ́ sọ fáwọn tó ń bọ̀ lẹ́yìn iṣẹ́ kidnapping kì í ṣiṣẹ́ tí wọ́n ń bá lọ́wọ́ ọmọlúwàbí mo fi torí Ọlọ́run mo fi bẹ̀ wọ́n so kíjọba tó fi mí lẹ̀. lẹ́yìn ìgbà tí wọ́n fi yín lẹ̀ tán kí ló tún wá fà tẹ́ tí wàá fi padà sínú iṣẹ́. kò sí sẹ́mi kò mọ́ sẹ́mi mọ́. mo fi sọ fún pé ọ̀rọ̀ mi ó yọ Ọlọ́run. sọ ń gbọ́ mẹ́ran ọ̀rọ̀ rẹ̀ yọ Ọlọ́run àbọ̀rọ̀ ẹ yé rẹ̀ gangan àìfẹ́ ṣiṣẹ́ tí ń dọ̀ láàmú at the age of 42 years. mo ní tí máa kúrò nù wàhálà kan máa tún bọ́ sí wàhálà mi so ọ̀rọ̀ kò yí kò gbé mi kan fúnra mi tí máa ní ó yé mi rọ́mọ pa. ìrọ̀ lọ gbà. ó ti torí. ó yé ọ. màá tí mo ti ní injury ọwọ́ yìí kò sí ọwọ́ tí mo fi ń ṣiṣẹ́ ni torí kò síṣẹ́ tí mi ò lè ṣe máa ń ṣiṣẹ́ oko nǹkan kò síṣẹ́ tó ń pè mí fún pé kí wọ́n á ṣe máa ń ṣiṣẹ́ mú wa hard working but màtí máa ń pẹ́ kò sí nǹkan kan fún mi kò sọ́wọ́ tí mo fi iṣẹ́ nǹkan tó sún mi sí tí mo fi ìgbà tí tó pè mí òun mo fi dá lóhùn torí ká ní. fi advice ẹ sọ́wọ́ rẹ àtẹ̀yìnkọ́gbọ́n agétí ajá agé létí tán ẹ̀sẹ̀ ń tọ́jú abẹ orí ọ̀kẹ́rẹ́ koko láwo bá a wí fọmọ ẹni àgbọ́ ẹni tó bá gba kọ́bọ̀ yóò gba kọ́bọ̀ ọ̀rú ẹni tí ò bá ṣiṣẹ́ yóò jalè Yorùbá ní iṣẹ́ la fi lé ìṣẹ́ ìyẹn ò ní mú sẹ́jẹ kó mú ìṣẹ́jẹ 100%. bọ́wọ́ ò bá sunlẹ̀ tí ò sun ẹnu ẹni tí ń jẹ́ máa yó ọwọ́ ò sunú àwo kò sun ẹnu èyí ó yó wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì like I said ó dáa ju kìtìkìtì wẹ́ lọ. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.